ẹ̀yin lólùfẹ́ mi ìròyìn mi ti jáde o àṣírí Wùnmí tún ti tú o àṣírí Wùnmí mi ó tún ti tú ṣé mo pé mo sọ fún yín mo ní bí justice for Mohbad bó bá ṣe ń pẹ́ sí bẹ́ẹ̀ làṣírí ṣe máa tú tẹ́ bá tún wo àṣírí tó tún tú àṣírí igbá tí Wùnmí tó dé gbogbo ìgbésí ayé Mohbad mọ́ àṣírí ẹ̀ ti tú o àṣírí igbá tó dé gbogbo ìgbésí ayé Mohbad mọ́ tí kò jẹ́ kí Mohbad lè sọ̀rọ̀ tẹ́rù ń bà Mohbad táyà Mohbad ń já tí Mohbad ń sọ wípé tóun bá fi Wùnmí sílẹ̀ ó máa gbẹ̀mí òun àṣírí igbá yẹn ti tú but now nígbà wo ni má kó wà kú ṣé tó bá yẹ pé Mohbad kúkú ti mọ̀ ni kúkú ti ké gbàjarè síta pé lágbájá fẹ́ gbẹ̀mí mi o lágbájá fẹ́ gbẹ̀mí mi o kó pariwo sórí social media bóyá kú yìí ò bá ré kété kò lórí ẹ̀ but jìnnìjìnnì mú ẹ̀rù ń bà ayé ń já nǹkan tí kò wá fẹ́ kó wá ṣẹlẹ̀ ó wá padà wá ṣẹlẹ̀ ṣe ti ojú ayé ó wá padà wá ṣẹlẹ̀ Bukky Jesse ó tú àṣírí gan o Bukky Jesse òun ló tú àṣírí Ọlọ́run ló mọbi tó ti rí ọmọbìnrin ìhú jáde according to ọmọbìnrin yìí nígbà tó ń confess tó ń tú àwọn àṣírí ó ní very close ní Mohbad jẹ́ sóhun pé òun àti Mohbad they are very close very close ó dàbẹ̀ ní pé òun ló jẹ́ kó mọ púpọ̀ nínú àṣírí yẹn ó náà wọ́n jọ close ọmọbìnrin yìí gan ló ń sọ ó ní Wùnmí pé ó mú lédè kan tó ń pè ní Bùkọ́lá ó mú lọ sí Ìkòròdú ní ọ̀dọ̀ babaláwo lédì yóò mọ̀ wípé ọ̀dọ̀ babaláwo ni àwọn ń lọ ọ̀ǹtì tán débẹ̀ pé ńgbà tán débẹ̀ ní lédì yẹn níbo ló mú òun wá yìí ló wá ní ẹ pé kóun má wọrí pé òun kò fẹ́ kí òun escort òun dé ibà iná ni pé òun fẹ́ wá ṣe protection fún Mohbad the next thing ìgbà ni wọ́n gbélé lọ́wọ́ ó wá gbé ìgbà yẹn lọ sí Malians house ẹ̀rẹ̀ máa wọ́ ọmọ àṣànàyé o tó ń sọ́ngbà yẹn pé òun àti Naira Marley àwọn òjò ní nǹkan kan pọ̀ òun ọmọ Naira Marley rí owó ṣe kíní kan rí kíni gbá tó wá dé Malians house kíni gbá wá débẹ̀ ó ní Mohbad dẹ̀ mọ̀ ó ní Mohbad rí ìgbà yẹn ó gbé àwọn àṣírí ìpò tú sí lọ́wọ́ pé bọ̀tì ẹ̀rù ń bà pé tóun bá fi Wùnmí sílẹ̀ pé Wùnmí máa gba ẹ̀mí òun ẹ̀ lólùfẹ́ mi ẹ̀fẹ̀ tara yín gbọ́ lẹ́nu ọmọ yẹn nígbà tó ń confess fún Bukky Jesse ẹ̀ wá gbọ́. Or is it Mary, that even that stupid Mary that is following her up and down now, that black one now, even that one too? Or is it like name them and all of these people? I don't even know them. It was when all these things happened. Those girls were not telling me, I was not opening my mouth that Jesus. Now, Wunmi took Bukola to Babalawo in Ikorodu. And when Bukola asked her, because she just told her, follow me now, I'm going to Ikorodu, please follow me, I want to go and see somebody. The girl did not know that it's Babalawo they are going to. When they got there, the girl asked her, she said she came to do protection for Mohbad. I can give you Bukola's number. It's only if Bukola doesn't want to talk about it, because all of them, they are scared. All of them, they are scared of social media. Took Bukola to Babalawo. They saw, you know that they saw Calabash in Wunmi's and in Marian's house. That's why she know, like that's why she knows that she cannot, all these things, she can't try it. See, the secret that they will leak about her, they saw Calabash with her in Marian's house. Mohbad knew all these things. But Mohbad could not just leave. Mohbad was telling us if he leaves Wunmi, that Wunmi will kill him. That he just wants to get her pregnant and send her abroad so that he will marry her in Nigeria. That he's not even ready for marriage now. He kept telling us how Mohbad went to go and marry. I don't know. I only saw it online when he died. How Mohbad mistakenly just go and marry this girl because this boy knew. He kept saying it. He kept saying it to us. He said there's nothing in this life that will make him marry Wunmi. That Wunmi has tried though, whatever, but he can't marry. That she's a bad wife. She's a bad person. So how did you end up with her? So what I'm like, I don't know. Watching even before you open TikTok, I'm gonna. Ṣé ti gbọ́ ẹ ló lè fẹ́ mi ṣé ti gbọ́ nǹkan tí ọmọbìnrin yẹn sọ
ó ní Mohbad mọ̀ ó ní but Mohbad ò lè sá pé tóun bá sá Wùnmí máa gbẹ̀mí òun ó ní Mohbad wá sọ pé nǹkan tóun máa ṣe ni pé òun máa fún lóyún bóyá tóun bá ti fún lóyún òun máa send ẹ lọ sí abroad so tó bá ti send ẹ lọ sí abroad òun á lè ṣe gbogbo nǹkan tó bá fẹ́ ṣe ní Nàìjíríà ó ní Mohbad ti lérí pé láyé pé òun ò lè fẹ́ Wùnmí pé òun ti mọ̀ wípé kò ń ṣe wife material ọmọ burúkú ni òun ò lè fẹ́ ó ní bọ̀ tí bóun ṣe wá tún gbọ́ wípé wọ́n tún padà fẹ́ra wọn tóun wá rí lórí social media ẹ̀rọ tí gbà yẹn tán náà pé wọ́n lọ ṣe ìyàwó kan wọ́n lọ ṣe mọ̀mí ẹ̀ kan ó dàbí pé wọ́n upload ẹ̀ sórí social media nígbà yẹn òun ní lady yẹn tó pé bí Mohbad ṣe lérí tó pé òun ò ní fẹ́ ọmọdé yìí ó padà tún lọ fẹ́ ọmọdé yìí náà oògùn ni oògùn ló ń ṣiṣẹ́ oògùn tí ò bá jẹ́ ewé ẹ̀ ni ò pé oògùn ló ń ṣiṣẹ́ lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ ò ní rírun gbé sọnù bí ò ṣe bí ẹ mọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kó lè kára lé lára kó lè ka ogun lára fún àǹfààní àwọn tí wọn ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kí àwọn náà lè mọ̀ ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín iná ní tọ́wọ́ yín àbùdíntolókun àbùdíntọlọ́sà àpò yín ò ní pẹ́ fowó gbogbo ẹ̀yin tẹ́ tún ṣe máa subscribe lé ní iná lágbára Ọlọ́run ẹ ò ní fọwọ́ yín gbọmọ sí lágbára Èdùmàrè ẹ bá mi subscribe kẹ́lẹ́ bá mi share fídíò yìí kó lè circulate ṣé ẹ ti rí ìwà Wùnmí ṣé ẹ ti rí ìgbésí ayé Wùnmí ẹ tún gbọ́ síwájú díẹ̀ sí ẹ tún gbọ́ ọmọdé yìí sọ̀rọ̀ gan-an but ó ṣeé ṣe kẹ́ ẹ má láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀ tán ẹ mọ̀ pé mi ò kì í máa ń sọ̀rọ̀ púpọ̀ àwọn point ọ̀rọ̀ lèmi máa mú jáde ẹ tún gbọ́ díẹ̀ sí. Like, I'll come on Facebook, I'll check yours, I'll check the other Facebook hosts, I'll go to TikTok, I'll check before you now open TikTok. It not even made it easier for me because I have to follow you on all the notifications so that I can just keep myself updated. Ṣẹ́rí ọmọdé yìí tún sọ̀rọ̀ síwájú sí i ó sọ̀rọ̀ dé àwọn àyè kan ó ní Wùnmí tún sẹ́ẹ̀tì òun náà up ó nígbà tí Wùnmí sẹ́ẹ̀tì òun up ó ló ní kóun pa irọ́ mọ́ Mohbad ó lóun sọ pé láyé kóun ò lè parọ́ mọ́ Mohbad ó ló wá sẹ́ẹ̀tì òun up ó ní àwọn obìnrin bíi 5 àtọkùnrin kan ó ní wọ́n dènà dé òun ó ní wọ́n já òun sí hòhò ó nígbà tó já òun sí hòhò wọ́n á bẹ̀rẹ̀ sí ní rẹ́kọ̀dù òun wọ́n fídíò òun pé ó yá òun tó bá ti ní kó máa sọ ni kó máa sọ ó ní bọ́yé náà òun náà fídíò òun ó ní ọlọ́lọ́run ní òpa òun ó ní wọ́n já òun sí ìhòhò tó máa sọ pé ìhòhò tí kò sí kankan mọ́ ní ara òun ó náà wá sọ wípé àwọn máa post òun sórí social media ó ní ká ní wọ́n bá rí ṣe ni ó ní bóyá òun bàtẹ́ ti jọlọ́run pè báyìí ó ní bọ̀ torí wípé òun náà tún mọ àṣírí wọn kọ̀ọ̀kan tóun wá sọ fún wọn pé òkè tó bá jẹ́ pé nǹkan tẹ́ fẹ́ ṣe nìyẹn ó yẹ ṣe òun náà dẹ̀ tú àṣírí yẹn léyìí òun náà dẹ̀ tú àṣírí yẹn léyìí ó ní nǹkan tí kò jẹ́ kí fídíò yẹn kí ó jáde nìyẹn ẹ̀yin lólùfẹ́ mi ṣe rí pé ọmọ Wùnmí yìí ó ti rìn jọ̀nà gan nínú ayé ojú tá a fi ń wo ọmọ Wùnmí yìí kò ṣojú kékeré rárá tọ Ọlọ́run àwọn kan ti sọ wípé ọmọ tẹ́ ń fojú 23-24 years wò pé ọmọ bíi 40-50 years ni pé ohun tó wà lórí ẹ̀ ó jọjú orí ẹ̀ lọ ṣe ti rí àṣírí ẹ̀nà tuntun ìgbà kí ni gbá wá dọ́wọ́ ẹ̀ kí ló ń fi gbá ṣe ìgbà ilẹ̀ ń wò níwájú mi yẹn òun lẹ̀ ń wò níwájú mi yẹn kí ló ń fi gbá ṣe kí ni gbá wá dé Malias house ó dẹ̀ ń dínà ikú wọn àti Naira Marley àwọn oníkan kan ṣe pa o òun ọmọ Naira Marley rí o òun ò ṣe kíní kan o tẹ́ ẹ bá tún ní kẹ́ ẹ tún wà rí yẹn gan mí ni pé Naira Marley gan ó mọ̀ ń pa nǹkan tí Wùnmí ṣe tá a bá sì tún fi dé ìsàlẹ̀ kòkò tó àwọn kan ti ń defend ẹ̀ sí pé kò mọ ọ̀rọ̀ kan pa ẹ̀ ó free but kí ni gbá wá dé Malias house ẹ o ẹ̀yin olùfẹ́ mi a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ Wùnmí justice for Mohbad justice for Mohbad justice for Mohbad justice for everybody èmi náà ni mo promise yín pé tí n bá ti gbọ́ any information màá máa mú wá fún yín tí n bá tún ti rí information mi màá tún mú wá fún yín ẹ má worry mo tún padà bọ̀ a ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ Wùnmí ìgbà tó lọ gbà ní Ìkòròdú tó dé ìgbésí ayé Mohbad pọ̀n àṣírí ti tú o Wùnmí ò ní lọ scot free ire o.